di méjì báyìí lọ́rùn Lápàdé nìkan ṣoṣo. Lápàdé tó sọ pé òun ò fẹ́ wàhálà, òun ò tiẹ̀ fẹ́ kọrùn bọ jọ̀gọ̀dì kankan, òun fẹ́ bá tòun lọ sí oko láti lọ máa ṣe iṣẹ́ òun níbẹ̀. Lápàdé òun kan náà ló ti wá ṣetán báyìí láti tọpinpin ikú tó pa Délé àti Kúnlé ọ̀rẹ́ rẹ̀. Ṣé yóò rọrùn? Àwọn ọlọ́pàá àwọn náà máa wá Lápàdé. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ wá nǹkan fìdílé lónìí ká tún mọ kí ni bàbá wa olóògbé olóyè Ọládẹ Òkédìjí tí wọ́n tún ní fún wa ní orí kejì tí àkọlé rẹ̀ sọ wípé tòlótòló gbọ́mọdìẹ. Ẹ máa bá wa kálọ. Orí kejì, tòlótòló gbọ́mọdìẹ mi. Táksì gbé Lápàdé kalẹ̀ níwájú ilé rẹ̀ ní Ìdí Aró. Kò mọ ohun tí òun ò bá nílé, ṣùgbọ́n ilé baba ọmọ kì í ba ọmọ lẹ́rù. Ó wọlé, àtẹ̀gùn ẹ̀yìnkùlé ló gbà wọlé kí àwọn ará ilé má bàa mọ̀ pé ó ti dé. Ó ń fo àtẹ̀gùn náà ní méjì méjì ni. Bí ó ti ń gòkè lọ, kò dúró ní pálọ̀ rárá. Ó kó sí yàrá rẹ̀ tààrà ni. Ó yán aṣọ ọrùn rẹ̀ sílẹ̀, ó sì mú òmíràn wọ̀. Ó tún pààrọ̀ fìlà orí rẹ̀ náà. Ó padà sí pálọ̀. Ó ṣí àmàlà orí tábìlì wò. Ọkà ti gan sínú àwo. Gbẹ̀gìrì ti kí, kò sì ta sánsán mọ́. Ṣùgbọ́n ebi kò pa ìmọ́lé. Ló ní òun kò jẹ àáyá. Ebi pa Súlè, ó jọ̀bọ. Lápàdé wọ́ àmàlà tútù mọ́dọ̀. Ó sì bẹ̀rẹ̀ sí pèsè fún un. Ọbẹ̀ yìí tútù, n ò lè jẹ. Ìgbà tí olúwa rẹ̀ rí gbígbóná ni. Ibi tí Lápàdé ti ń bu òkèlè làǹtìlanti ní Tàfá wọlé dé, òun àti Jayéọlá. Lápàdé rẹ́rìn-ín nígbà tó rí Jayéọlá. Ó sì wí pé ọmọ jayéjayé, ọkùnrin ogun. Ohun tó pa Lápàdé lẹ́rìn-ín ní kókó gbàǹdùgbàǹdù tó wà níwájú Jayéọlá, tí gbogbo ènìyàn fi máa ń pè é ní àbíkókó lórí. Kókó yìí ti wà lórí rẹ̀ tẹ́lẹ̀ kí ó tó tún wá ja ìjà èṣù tó wó o lára kalẹ̀ láti bí ọ̀sẹ̀ kan yìí. Lápàdé ṣíwọ́ oúnjẹ rẹ̀. Ó ní kí Tàfá jẹ ìyókù. Tàfá náà kó ìkúùkù bo àmàlà. Ó ń jẹun bí ẹni tí kò jẹun rí. Ó parí rẹ̀ kíá. Ó sì tún lọ gbé àjẹkù ara rẹ̀ àárọ̀. Ó sì jẹ gbogbo rẹ̀ pátápátá. Ibi tí Tàfá ti ń jẹun lọ ni Lápàdé ti bọ́ aṣọ ọrùn Jayéọlá tó sì wọ aṣọ kakí kan báyìí fún un. Kakí yìí pọ́n kúkú, àtẹ̀wù àti ṣòkòtò. Ṣòkòtò rẹ̀ ti bu lórúnkún. Aṣọ mìíràn ni wọ́n sì fi lẹ ẹ̀wù léjìká. Kò ṣe kò ya àgbẹ̀roko bí ó ti wá dúró yìí. Lápàdé ṣàlàyé fún Tàfá àti Jayéọlá dáradára bí wọ́n ti ṣe. Ó kọ́ wọn títí gbogbo rẹ̀ fi yé wọn. Ọ̀nà ìkùlé náà ni wọ́n tún gbà jáde. Tàfá ló kọ́kọ́ sọ̀kalẹ̀ lọ sí ojú títì láti lọ dá táksì dúró. Táksì dúró, ó sì fi ara mọ́ ilé tímọ́tímọ́. Tàfá dúró ti mọ́tò náà bí Lápàdé àti Jayéọlá ti ń sọ̀kalẹ̀ bọ̀. Bí wọ́n ti súnmọ́ mọ́tò, Tàfá àti Lápàdé fi ara bo Jayéọlá wọ inú mọ́tò lọ. Táksì ṣí, ó sì gbé wọn lọ tààrà sí Adé-Ọ̀yọ́. Ó sọ̀ wọ́n kalẹ̀ ní àbáwọlé ilé aláìsàn ibẹ̀. Ó sì lọ ní tirẹ̀. Lápàdé wò yípo. Inú rẹ̀ sì dùn pé kò sí ọlọ́pàá kankan ní ìdúró nítòsí. Lóòótọ́, bí wọ́n wà níbẹ̀, ohun tí yóò ṣe náà ni yóò ṣe. Ṣùgbọ́n àìsí níbẹ̀ wọn ló pé e jù. Tàfá fa Jayéọlá ní ọwọ́ ọ̀tún. Lápàdé sì fà á lọ́wọ́ òsì. Wọ́n rọra kẹ́ gẹ̀gẹ̀ lọ bíi ẹni tí ẹ̀mí rẹ̀ ti fẹ́rẹ̀ bọ́. Jayéọlá náà ń kasẹ̀ ìyàwó lọ láàrin wọn. Ó ṣe tàgétàgé bí ọmọ àgùntàn tó ṣẹ̀ṣẹ̀ dáyé. Ó ń tẹsẹ̀ bọ́sẹ̀ bí ọ̀mùtí tí ojú rẹ̀ lọ́ dain. Àwọn tó dì í mú jẹ́ kó fara rọ̀ wọ́n. Wọ́n sì rọra ń jọ ń lọ jẹ́jẹ́ sí inú ilé tí wọ́n ti ń dá aláìsàn lóhùn. Gbogbo àwọn tó wà nítòsí ń kí wọn pẹ̀lẹ́. Àwọn tó dúró lọ́nà sì ń yàgò fún wọn. Gbogbo ènìyàn ní fún wọn láyè bí wọ́n ti ń fà á ní tẹ̀tẹ̀ lọ. Òun náà ń gbin, ó ń kérora, ó ń mí tokántokán, ó ń mí lókèlókè, ó ń fì bí ẹni tí òyì ń kọ́ lójú. Wọ́n wọ yàrá kan lọ, yàrá iṣẹ́ pàjáwìrì.
lọ́gán ni àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ti tẹ́ Jayéọlá sórí pátákó gbọọrọ kan báyìí tí wọ́n sì fi ẹ̀rọ ìfatẹ́gùn sí i lára. ẹnìkan gba orúkọ rẹ̀ àti àdúgbò tó ń gbé sínú ìwé kan. Lápàdé ṣàlàyé pé orí obì ló ti jábọ́ lóko, orí bí yóò kú bí yóò yè ló wà. Kò pẹ́ tí oníṣègùn fi dé, ó yẹ̀ ẹ́ wò, ó sì kọ oògùn tí wọ́n ò fún sínú ìwé kékeré kan báyìí. Àwọn òṣìṣẹ́ mìíràn gbé e lọ sórí ibùsùn nínú gbọ̀ngàn gbọọrọ kan. Ibẹ̀ kún fún àwọn onírúurú aláìsàn. Wọ́n tò wọ́n dà sílẹ̀ níbẹ̀ bẹẹrẹbẹ bíi àwọn ọmọ iléèwé alálọsùn. Kíá ni wọ́n ti fún Jayéọlá ní abẹ́rẹ́ oríṣi mẹ́ta. Wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ oògùn ródóródó fún un láti gbé mì. Lẹ́yìn náà, wọ́n fi àlọ̀kùn kan báyìí pa á lára. Wọ́n fi wọ́ gbogbo ara rẹ̀. Kò pé wákàtí kan tó gba Lápàdé láti ìgbà tó wọ ilé ìwòsàn náà títí di ìgbà tó jáde kúrò níbẹ̀. Kíá ní takisí mìíràn tún gbé òun àti Tàfá padà sí ìdí àró. Bí wọ́n ti ń wo ilé wọn lọ́ọ̀kan, Lápàdé kíyèsí pé mọ́tò ọlọ́pàá inú méjì dúró sí ìta ilé òun. Ó sì mọ̀ pé ọ̀ràn ti bá òun. Kò jáńpátá. Bí òjò bá ṣú tó ń kù, rírọ̀ náà ni òpin rẹ̀. Ó sì lè fò pẹ̀lú, a kò lè sọ. Lápàdé sọ̀kalẹ̀ nínú takisí. Tàfá náà tẹ̀lé. Wọ́n lọ tààrà sọ́dọ̀ awakọ̀ ọlọ́pàá kan. Lápàdé sọ̀kalẹ̀ nínú takisí. Tàfá náà sì tẹ̀lé. Wọ́n lọ tààrà sọ́dọ̀ awakọ̀ ọlọ́pàá kan. Lápàdé dé ọ̀dọ̀ awakọ̀ náà. Ó ní, ọ̀rẹ́, ta ló ń béèrè o? Ọlọ́pàá náà wò ó. Ojú rẹ̀ fẹ́rẹ̀ yọ jáde ní agbárí rẹ̀. Ó sáré jáde nínú mọ́tò rẹ̀. Ó kígbe pé Lápàdé ọ̀hún nìyí, Lápàdé ọ̀hún nìyí. Lápàdé wò ó. Ó rẹ́rìn-ín. Àwọn ọlọ́pàá ń bẹ́ sílẹ̀ nínú mọ́tò méjèèjì. Wọ́n sáré gìràgìrà bọ̀ lọ́dọ̀ Lápàdé. Aúdù Kàrímù, olórí ọlọ́pàá, wà láàrin wọn. Àṣé tọ̀gátọ̀gá ni wọ́n tilẹ̀ wá. Díẹ̀ mà kọ́ o. Kò sì sí ẹni tó wọṣọ bá nínú wọn. Àtọ̀gá àtọmọṣẹ́. Lápàdé ní, Audu mi nìyí, àbọ̀ ńkọ́? Kó tó ọjọ́ mẹ́ta. Ǹjẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ máa bi ọmọ rẹ yìí pé kí ni wọ́n wá ṣe ládùúgbò mi? Ní ìwọ náà yọ gánbóró sí mi yìí. Ó gòkè nìṣó ní pálọ̀, ó mú bí Akàn. Ó rẹ́rìn-ín sí Audu. Audu mí hẹlẹhẹlẹ. Ó ní, Lápàdé, dúró níbi tó wà yẹn. Ìwọ àti Tàfá rẹ, ẹ̀yin méjèèjì ni mo wá mú fún ẹ̀ṣẹ̀ ńlá tí ẹ ti dá. Mo mú warranty lọ́wọ́ pẹ̀lú ẹnìṣó ní tẹ̀sán. Lápàdé wò ó tìyanu. Ó ní, Audu, kí ni mo ṣe? Kí ló dé? Kí la ṣe kẹ̀? Ṣé nítorí àwa méjèèjì yìí náà ló fi wá kó gbogbo ọlọ́pàá Ìbàdàn wá sí ìdí àró? Èmi sì ṣe bí o wá kí mi ni, tí mò ń ronú ibi tí wọ́n ò ti rí owó ṣe gbogbo yín lálejò. Bó tilẹ̀ ṣe pé mo rúfin ní tòótọ́, ṣé bí ìwọ nìkan ti tó láti mú mi? Kó o dé, kó o ní kí n ká lọ ni, kí n sì tẹ̀lé ọ. Èwo ni ká wá máa dẹ ajá sí kọ̀ìnkọ̀ìn, ká fi kùmọ̀ pa eṣin níwájú ọmọ ẹni. Audu, èyí mà ga o, irú rẹ ní yọ̀dà pa ìgbín. Audu ní, Lápàdé, n ò ráyè rẹ́gbẹ̀ rárá. Ìwọ àti ọmọọṣẹ́ rẹ yìí, Tàfá, láàárọ̀ yìí ní nǹkan bíi aago 9 sí 10 pa ènìyàn méjì níbàwò Ládèjì. Bí ẹ bá fẹ́, ẹ lè sọ ohun tó wù yín, ṣùgbọ́n tipátipá kọ́ ni fún yín láti wí àwíjàre kankan níhìn, nítorí a lè rí mú lò nínú ohunkóhun tí ẹ bá wí láti fi bá yín ṣẹjọ́ nígbà tó bá yá. Ẹ tẹ̀lé mi wọ́ọ́rọ́wọ́ báyìí. Bí bẹ́ẹ̀ kọ́, n ó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọwọ́ yín, n ó sì fi agbára mú yín lọ. Lápàdé ní, Aúdù Kàrímù, ó mutí yó ni. Ó ní mo pànìyàn, àbó o ti wí? Ọ̀wù, ṣebí látàárọ̀ ní àwọn ọmọọṣẹ́ rẹ ti so mọ́ òpó wáyà iwájú ilé mi yìí, tí èmi tilẹ̀ kọ́kọ́ ṣe bí wáyà jó wọn pa síbẹ̀ ni, tí mo ní kí n rán ni sí ọ. Ṣé wọ́n ní mo jáde rárá látàárọ̀ òní? Ibo ni abábáwò tí o gbé ní wọ́n pànìyàn? Audu dẹ́ lẹ́kẹ́. Ó jẹ́ kó parí ọ̀rọ̀ rẹ̀. Ó wá ní, Lápàdé, ó mà gbọ́n lójú ara rẹ o. Ó rẹ́rìn títí omi sì ń dà lójú rẹ̀. Ó ní, ó kúkú jáde, ó gbàgbé ni. Ìwọ àti Tàfá gbé ẹnìkan jáde nínú ilé rẹ láàárọ̀ yìí. Ẹ ní ẹ̀ ń lọ sí Adé Ọ̀yọ́. Onítọ̀hún jọ aláìsàn ní tòótọ́, ṣùgbọ́n irọ́ lẹ fi pa. Ẹ kàn fi ṣe awúrúju tan aráyé jẹ ni.
báwo Ládèjì lẹ kọrí sí, kì í ṣe adé Ọ̀yọ́ kankan. Àwọn tó ń sọ níyìn sọ fún wa nígbà tí ẹ jáde lọ. Aránṣẹ́ béèrè ní adé Ọ̀yọ́, àwọn ọlọ́pàá ibẹ̀ ní àwọn kò rí yín. Báwo Ládèjì lẹ lọ, ẹ sì lọ pa àwọn olè kan tí ìjájọ dùn yín ni. Tún sọ òmíràn kí n gbọ́. Ọgbọ́n tí alábàáhùn ní òun gbọ́n, ẹ̀yìn ni yóò ṣáà máa tọ ìgbín. Ìwọ rò pé ó lè gbọ́n tó àwa ọlọ́pàá ni? Ò bá gbọ́n tó wa, ó fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀ láti máa lọ ṣe àgbẹ̀. Ìwọ fúnra rẹ ti mọ iṣẹ́ tó yẹ ọ́. Lápàdé ní, ó dára o, Audu, n ò bá wí. Ṣé a kì í ṣìpẹ̀nàró fún abuké? Bí o bá fẹ́ fi ara rẹ ṣe ẹlẹ́yà, níṣó ní tẹ̀sán kí o sì ti ibẹ̀ mú mi lọ sí kóòtù. Ọwọ́ mi méjèèjì nìyí, kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí kí o lọ tì mí mọ́lé. Ṣé iwájú adájọ́ la ó ti ro ẹjọ́ náà, àbí níwájú ẹ̀yin ọlọ́pàá? Bóyá ó gbàgbé pé rírò ni ìwọ náà ó rojọ́ lọ́hùn-ún, ẹlòmíràn ni yóò dáa, a ó jọ máa rò ó lọ́hùn-ún. Ṣùgbọ́n àánú rẹ ṣe mí lọ́pọ̀lọpọ̀ ni mo fi fẹ́ kìlọ̀ fún ọ tẹ́lẹ̀. Ó pẹ́ tí o ti ń bá iṣẹ́ ọlọ́pàá bọ̀, kò sì wá yẹ kí o fi iṣó gíngín yìí ba ìdí rẹ jẹ́ nígbà tí ó kù rébété kí o sinmi kúrò lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n ajá tí yóò bá sọnù kì í gbọ́ fèrè ọdẹ o. Bí o bá jẹ́ kí orí inú rẹ bà tòde rẹ jẹ́, ìwọ ló mọ̀, ẹjọ́ rẹ nìyẹn, kì í ṣe tèmi. Lóòótọ́ a kì í dá máṣe lẹ́kun, ṣùgbọ́n kí a tó máa lọ, jẹ́ kí n wí fún ọ. Nítòótọ́ ni mo gbé ẹnìkan tó jábọ́ lórí igi obì lọ sí adé Ọ̀yọ́. Mo gbàgbé tẹ́lẹ̀ ni nígbà tí mo sọ pé n ò tíì jáde lónìí. Jáyọ́lá ni orúkọ rẹ̀. Ó pẹ́ kí wọ́n tó dá wa lóhùn lọ́hùn-ún. Bí mo sì ti ń bọ̀ náà ni mo pàdé rẹ níhìn yìí. Mo sì rí àwọn ọmọọṣẹ́ rẹ ní adé Ọ̀yọ́. Wọn ò yà mọ̀ mí ni. Ọ̀kan nínú wọn mu sàn lọ́wọ́ tí a fi kọjá lọ́dọ̀ rẹ̀. Ọ̀kan ń bá ọmọge arẹwà kan báyìí tage. Ọ̀kan ń tòògbé, ọ̀kan yòókù dúró tandi bí ère àrìmọ́lẹ̀. Ìwọ béèrè lọ́wọ́ wọn, wọ́n sì sọ fún ọ pé Audu ké pàrà. Ó ní irọ́ ló pa Lápàdé, irọ́. Ó nawọ́ sí ọlọ́pàá kan tó dúró tì í. Ó ní, wò ó, ìwọ bá mi wá orúkọ àwọn ọlọ́pàá tí wọ́n wà ní adé Ọ̀yọ́ láàárọ̀ yìí. Mo sì ṣẹ̀ṣẹ̀ ní kí wọ́n kúrò níbẹ̀ ni o, nígbà tí iṣẹ́ òjijì dé. Bá mi wá orúkọ wọn, wọn ó ṣàlàyé fún mi bóyá ọsàn ni mo ní kí wọ́n máa lọ mu lọ́hùn-ún, tàbí kí wọ́n máa lọ tòògbé, tàbí kí wọ́n máa lọ tage. Àkókò iṣẹ́ ni wọ́n. Lápàdé ní, Aúdù Kàrímù, èwo ló wá faramọ́ nínú méjèèjì o? Ìwọ ló ní o ò gbàgbọ́ pé mo lọ sí adé Ọ̀yọ́. Ìwọ kan náà ló sì fẹ́ fa pàṣán yọ sí ẹni tí mo fẹ̀sùn ìmẹ́lẹ́ kàn. Ibo ni mo wá ti rí bí n kò bá dé ọ̀hún? Ìwọ ló mọ bí o ti ń ṣe iṣẹ́ rẹ o. Kò sí ẹni tí kọ́ ajá ní gbígbó. Ṣùgbọ́n ìwọ náà mọ̀ pé bí ẹlòmíràn bá bá wa dá sí i, ìrònú rẹ yóò pa á lẹ́rìn díẹ̀. Ní ìdàkejì, mo fẹ́ ní ọ níran pé kì í ṣe gbogbo wọn ni mo sọ pé kò fojú sí iṣẹ́ wọn o. Nítorí mo rántí pé mo ṣàpèjúwe bí ọ̀kan nínú wọn ti dúró síbẹ̀ bíi sójà ìdúmọ̀tà. Èwo ni mo pè é nínú wọn? Èmi tí mo lè tọ́ka rẹ̀ sí ọ nìyí, ṣùgbọ́n o ò lè fi ipá mú mi tọ́ka rárá. Audu ní, kò tí ì yá ló sọ̀rọ̀. Nígbà tó bá ń ti joró ní àtìmọ́lé, gbogbo ohun tó mọ̀ ló sọ. Ìyẹn kò tilẹ̀ tí ì yá ṣá. Mo wá mú ọ nísinsìnyí ni. N ò sì fẹ́ dójú tì ọ́ ní àdúgbò rẹ níhìn. Ìyẹn ni kò ní jẹ́ kí n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọ lọ́wọ́. Sì jẹ́ kí n yá òótọ́ kan sọ fún ọ. Nítorí o lè má dá ara rẹ nínú dùn pé o mọ irọ́ tí o ò pa, tí wípé o ò lọ sí báwo Ládèjì lónìí. Irọ́ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ pátápátá ni. Nítorí ọ̀kan nínú yín ti jẹ́wọ́ fún wa nígbà tí ìyà pa lórí. Ó ní òun fi ojú òun rí yín nígbà tí ẹ̀ ń pa ẹnìkan níbẹ̀. Ó ní bí òun ti ní kí òun máa bọ̀ ní ìgboro láti wá fẹjọ́ yín sùn ní òun pàdé àwọn ọlọ́pàá tí wọ́n ṣi òun mú pé òun lòun pa á. Ó wọ aṣọ ọdẹ, ó sì gbé ìbọn lé èjìká. Ó rò pé òun lè tàn wá, ṣùgbọ́n ọlọ́pàá kan báyìí tó ti mú rí dá a mọ̀ kíákíá gẹ́gẹ́ bí dánàdánà àti agúnbẹ kan tó sá lọ ní àtìmọ́lé nígbà tí wọ́n bá ṣẹjọ́ lọ́wọ́. Bí kì bá ṣe ti ẹni tó mọ̀ ọ́ tẹ́lẹ̀ yìí, ìbá lọ mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́, nítorí wọn ìbá gbàgbọ́ pé ọdẹ gidi ni ní tòótọ́.
a ti mú un ṣá, ẹ ó sì jọ máa pàdé ní àtìmọ́lé, ẹ jọ pa ẹni tí ẹ pa ni, ẹ ó sì jọ rojọ́ ni. Àwọn mìíràn. Lápàdé kò fọkàn sí ohun tí Audu ń wí mọ́. Ó rántí bàbá ọdẹ tó bá wọn ní báwo ládèjì, ẹni tí àánú rẹ̀ ṣe òun, tí òun pè ní bàbá oníbàbá, àṣé ọlọ́ṣà ni, tí òun sì ń bá a dárò, tí òun rò pé àwọn ọlọ́pàá yóò dààmú rẹ̀ láì nídìí. Ó ní, Audu, ọ̀rọ̀ lásán ló ń sọ yìí, mo ní kí o nìṣó ní tẹ̀sán, ó tilẹ̀ ti ń pẹ́ jù báyìí, ṣé o ní o mú mi ni? Ó sì ní ẹlẹ́rìí àtàtà, fọ́léfọ́lé agúnbẹ kan ló ká mi, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé ó ṣàdí ìgbà tí èmi àti onítọ̀hún bá fojúkojú ní ilé ẹjọ́ ká tó lè sọ ibi tí òótọ́ wà? Ọ̀rọ̀ kò tí ì tó sọ, bí tòlótòló bá gbọ́mọ di ẹ̀mí, ọ̀rọ̀ náà á wá tó sọ. Ó ti mú mi báyìí, àbí kí ló tún kù? Ọ̀rọ̀ náà ti wá ń dùn báyìí, ó ti ń dùn mọ̀ràn-ìmọ̀ràn bí oyin, ó ti ń gbáyùn bí adùn. Aúdù Kàrímù, ọ̀gá àwọn ọlọ́pàá àti Lápàdé apá kìíní. Ọlọ́gbọ́n dorí ẹja mú. Ni Audu náà bá ń pòwe fún Lápàdé wípé ó rò pé ó gbọ́n ni. Ọgbọ́n tí alábàáhùn rò pé òun gbọ́n, ẹ̀yìn báyìí ló fi ń tọ ìgbín. Ẹjọ́ ta lọlọ́gbọ́n, ta ni òpè nínú ìwé yìí? Orí kejì, tòlótòló gbọ́mọ di ẹ̀mí. Ẹ wá nǹkan fìdílé. Àṣẹ rí ìwé yìí, ó dùn mọ̀ràn-ìmọ̀ràn. Kódà mi ò mọ bí mo ṣe fẹ́ ṣàlàyé bó ti dùn tó. Nǹkan kan tí mo lè sọ ni pé ẹ má míìsì ẹ̀. Bó bá ṣe ń jábọ́ báyìí, kẹ́ ẹ ṣe máa ṣe kí ni? Kẹ́ ẹ ṣe máa hán. Kẹ́ ẹ máa hán pọ́nkán pọ́nkán pọ́nkán, torí pé ó dùn bàjẹ́bàjẹ́. Ìpàdé tún dọjọ́ mìíràn tá ò tún máa pàdé. Ire, ayọ̀, ajé, ọlá, owó, ọrọ̀ kò ní dẹ́kun nínú ilé kó wa. Àṣẹ, ire o.